bàbá. Ẹ káàárọ̀ bàbá. Ẹ kú ojúmọ́ ire ní ọmọ yín o. Àṣẹ o bàbá. Bàbá, you are a Orunmila priest, am I correct? Wọ́n ní Ọlọ́runmìlà ni. Ọlọ́runmìlà ni mí. Eu perguntei se o babá era um sacerdote de Orunmila, ele confirmou. Por favor, babá, qual é o seu nome e qual é o seu título? Please, what is your name and what is your title? A ní kí lorúkọ yín àti okòyè tẹ́ ẹ jẹ́. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ní Chief Morakiyo Fatokun Jaiyeola, ààrẹ ìṣẹ̀ṣe Aláàfin Ọ̀yọ́ Empire. O babá disse que o nome dele era Ifatokun Morakinyo Jaiyeola e que tinha o título de Ààrẹ ìṣẹ̀ṣe Ọ̀yọ́ Empire, que era um chefe do Aláàfin. Babá, you told that you are Orunmila priest. Babá, about Yami, Oxoronga. Oxoronga. As a Orunmila priest, can you initiate or do you know how to initiate people in the cult of Yami Oxoronga? Ó ní pé ṣé àwọn Ọlọ́runmìlà tí wọ́n mọ̀ bí wọ́n ti máa ṣe orò àwọn ìyá mi. Ìyá mi ò ní orò. Bàbá said. Ìyá mi dá wà ní ẹni kí èso orò ìyá mi. Ìyá mi don't have the. Ìyá mi máa gba nǹkan lọ́wọ́ ẹ̀dá alààyè tí a bá fẹ́ ràn lọ́wọ́. Ìyá mi can only take the something from the people who want to help. But Yami don't have one Igba, doesn't have somebody cannot receive the Igba for Yami. A ní pé ṣé àwọn ìyá mi ò ní ìgbà tí àwọn èèyàn máa gbà lọ́dọ̀ wọn. Mo ò ní ìyá mi ò ẹnìkan. Bàbá said ìyá mi doesn't have ẹnìkan ọmọ wọn kò sẹ́ni tó mọ ìyá mi. Bàbá said there is no people who know ìyá mi. So you don't know anything about how to initiate or how dare you initiate or you don't know anything. Orunmila people don't know anything. Yes, that's what. But tí ìyá mi bá gba nǹkan téèyàn bá ti fún ọ nǹkan á ti dẹ̀rọ̀. If the ìyá mi has taken something from the people, if the people gave him. Ṣàngó lè sọ̀rọ̀ nípa ìyá mi. Ìṣẹ́ Ṣàngó, he can talk about ìyá mi. Ọbàtálá lè sọ nípa ìyá mi. Ọbàtálá can also talk about ìyá mi. Then wait. Eu quis saber sobre o culto de Yami e o culto de Yami Oxoronga, porque como sendo um sacerdote Orunmila, eu queria saber se ele tem o poder de iniciar as pessoas no culto de Yami ou fazer um Igba onde Yami possa ser cultuado. E o que ele disse é que ninguém é iniciado em Yami, não faz a iniciação, e que ninguém recebe nenhum Igba de Yami, que ninguém sabe como é que se cultua Yami. Agora, tanto Orunmila, como Xangô, como Obatalá, no jogo, quando fazem a consulta ao oráculo, efetivamente Yami pode vir e solicitar algo. Aí sim, eles podem dar de comer a Yami, mas eles não têm o conhecimento de como se faz o culto a Yami. But Baba, I'm a little bit confused. But people say that there is Yami, people that are initiated in the Yami society. Ó ní pé àwọn èèyàn míì bí wọ́n sì tún ń ṣe orò ìyá mi. Irọ́ ni wọ́n ń pa. They are all lie. Ṣe láì irọ́ ni. They are all lie. There is no initiation into Yami. So you don't know how the people in Yoruba, people don't know how is the secret of the society of Yami. Nobody. Àwọn tí wọ́n mọ àṣírí ìyá mi, Ọ̀rúnmìlà, Ṣàngó, Ọbàtálá, Ọ̀ṣun, Egúngún, àwọn òrìṣà kọ̀ọ̀kan wọ́n mọ àṣírí ìyá mi, but ìyá mi ò ní ọ̀rọ̀ kan téèyàn lè ṣe sórí pé òun ni ìyá mi. Or Igba. No. Baba said it's only Orunmila know the secret of Yami. There is no human being know it, and there is no human being make the initiation into Yami. But maybe you can receive, like you receive Igba Ṣàngó, and even if you don't initiate, you can receive
the Igba Yami that you can go there and give food. wọ́n ní pé ṣé bí nísìnyí tí wọ́n bá fẹ́ gba nǹkan bí ìgbà Ṣàngó nísìnyí tí èèyàn gba pé ṣé ìyẹn náà máa gba ìgbà àwọn ìyá mi pé wọ́n bá fẹ́ fún ní ìkìlọ̀ kan. rárá o bí wọn bá fẹ́ fún un ní nǹkan wọ́n lè pọ́n gbà lọ́dún èṣù á lọ gbé fi sí fún èṣù èṣù gbé fún wọn lè pọ́n gbà lórí ta wọ́n lè pọ́n gbà ní orí àkìtàn. Baba said there are many different ways that Yami can take something from people. You can take it in the front of a shoe. You can take it in the toilet. You can take it in the Africa toilet. Okay, outside, in Outside, the bush. in the bush. In the You bush. can take it in the junction. Okay, Orita. Orita. In the market. In the market. Ok, wait. Pronto, eu perguntei se eu estou confusa. Se ele disse que ninguém, e que ele não sabia, que ninguém sabe na terra de Yorubá como se fazem as iniciações a Yami, que é um segredo que só Irumale sabe, só que Xangô, Orumilá, Obatalá, e que o ser humano não sabe. Que se Yami quer realmente alguma coisa, tem locais onde se vai dar comer a elas, que é no Exu, ou nas encruzilhadas, ou mesmo ele for nas casas de banho africanas, que é na rua, praticamente que são as lixeiras, que também as Yami vão aí buscar as ofrendas. E eu voltei novamente a perguntar se não havia um Igba que tem Yami, como tem Xangô, como tem Oxum. Ele diz que não, que ninguém sabe. E a pessoa que disser que sabe fazer ou que sabe o segredo está a mentir, porque ninguém sabe. So, Baba, to finalize, when you are consulting the oracle, cannot the oracle tell you this person needs to follow the society of Yami? Ní pé tẹ́ ẹ̀ bá ń da Ifá pé ṣé Ifá lè sọ fún yín pé ẹni yìí ó gbọ́dọ̀ lọ gba àwọn àjẹ́. No, Ifá sọ bẹ́ẹ̀ o. Bàbá ṣe ìsìnkú. Yàmí gba nǹkan ni. Bàbá ṣe ìyá mi. Ẹni tí Yàmí bá fẹ́ kó darapọ̀ mọ́ wọn fúnra ara wọn ni wọ́n jọ sọ̀rọ̀ papọ̀ lójúran. Baba said Yami can only take the something, but if the Yami want the people to join in, to join her, they will talk with the people in the dream. And direct. Direct. So people have no power to do People it. have No. power. People no power for it. Eu perguntei quando o Baba está a consultar o oráculo, se o oráculo não lhe diz que esta pessoa pertence ao culto de Yami e que deve ser iniciado ou deve seguir Yami. Ele diz que o oráculo nunca vai dizer que aquela pessoa pertence ao culto de Yami. O